Aláròyé máa wí o. Ọ̀ṣun 2026 àwàdà lásán ni wípé a kò kújú òṣùwọ̀n láti díje fúnpò gómìnà Omiṣore. Akọ̀wé àpapọ̀ tẹ́lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ Iyọ̀lá Omiṣore ti bẹnu àtẹ́ lù ú bí ìgbìmọ̀ tó ṣàyẹ̀wò àwọn tó gba fọ́ọ̀mù láti díje fúnpò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ náà ṣe sọ wípé òun àtàwọn 6 míì kò yege fún ìdìbò abẹ́lé. Ó ní àwàdà lásán ni wọ́n pe àbájáde ìwádìí wọn ọ̀hún. Ó sì hàn gbangba wípé àwọn ọmọ ìgbìmọ̀ ọ̀hún rólé apá kan dápá kan sí. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí àwọn olùdíje méjèèje tí wọ́n yẹgi mọ́ lẹ́sẹ̀ ṣèpàdé pẹ̀lú ìgbìmọ̀ kòtẹ́milọ́rùn tí ẹgbẹ́ náà gbé kalẹ̀ nílùú Àbújá ìyẹn lọ́jọ́ Sátidé tó kọjá, Omiṣore fẹ̀sùn kan gómìnà àná lọ́ṣùn tó tún jẹ́ mínísítà fún ọ̀rọ̀ okòwò lórí omi báyìí Alhaji Adégbóyèga Oyètọ́lá pé òun ló wà nídìí wàhálà ọ̀hún. Ṣáájú ni Aláròyé ti fi tó yín létí wípé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún kéde lọ́jọ́ Friday ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2025 yìí pé àwọn olùdíje 7 lára àwọn 9 tí wọ́n gba fọ́ọ̀mù kò kújú òṣùwọ̀n. Alága wọn Olóyè Obinna Uzo sọ wípé níbàámu pẹ̀lú abala 9 àti 29 òfin àti ìlànà ẹgbẹ́ APC, Alhaji Bọ́lá Oyèbámíjí àti Alhaja Mulikat Jimoh nìkan ni wọ́n yege àyẹ̀wò ọ̀hún. Uzo ṣàlàyé pé àwọn 7 tó kù kò ní àwọn onígbọ̀wọ́ 5 láti ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n perégedé gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ APC nípa ṣíṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe fún gbogbo ẹgbẹ́ lóòrèkóòrè. Nítorí náà, sẹ́nitọ̀ Iyọ̀lá Omiṣore, dókítà Akin Ògúnbíyì, ọmọọba Dọ̀tun Babayẹmí, amòfin àgbà Kúnlé Adégòkè, Benedict Gbóyèga Àlàbí, sẹ́nitọ̀ Jídé Ọmọwúrarẹ̀ àti Babátúndé Ọ̀rálùsì kò kúnjú òṣùwọ̀n. Àmọ́ ṣá, Omiṣore sọ wípé kò sí ẹnì kọ̀ọ̀kan láàrin wọn tí wọ́n bá sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n fi yẹgi mọ́ àwọn yìí. Nínú fọ́nrán fídíò kan tí Aláròyé rí, ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ yìí sọ wípé àbájáde ìgbìmọ̀ yẹn jẹ́ àwàdà ńlá fún ti ọdún 2025. Ó jẹ́ nǹkan ìbànújẹ́ pé àwọn èèyàn ti mú àgàbàgebè wọnú òṣèlú. A mọ̀ wípé onírúurú àbọ̀ ìwádìí ni ìgbìmọ̀ yìí gbé jáde, èyí tí wọ́n sì fún sẹkítẹ́ríàtì ẹgbẹ́ wa kì í ṣe ojúlówó. Lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí, wọn kò tí ì fi hàn ẹnikẹ́ni láàrin wa tàbí sọ fún wa wípé a kò kójú òṣùwọ̀n. Bákan náà ló ní irọ́ tó jìnnà sóòótọ́ ni bí wọ́n ṣe sọ wípé àwọn kò ní àwọn olùgbọ̀wọ́ tó ń ṣe déédéé nínú ẹgbẹ́. Ó ní àwọn adarí ẹgbẹ́ láǹfààní sí àkọsílẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Omiṣore ní òfin sọ wípé ẹni tó bá fẹ̀sùn kan èèyàn gbọ́dọ̀ sọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀. Nǹkan mìíràn ló yẹ kí wọ́n lò láti fi sọ wípé a kò kújú òṣùwọ̀n. Àgbà nínú òṣèlú ni wá. Ẹ rí wípé níbi tí wọ́n bá ti sọ wípé irú wa kò kújú òṣùwọ̀n, nǹkan ńlá ni. Omiṣore ní òun nígbàgbọ́ kíkún nínú àwọn adarí àpapọ̀ ẹgbẹ́ náà láti yẹ àbájáde ìgbìmọ̀ náà wò fínífíní kí wọ́n sì ṣàtúnṣe sí ohun tó lè pín ẹgbẹ́ náà nípìnlẹ̀ Ọ̀ṣun. Florence Babaṣọlá ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.